Ara o ni mo gbé gift wa o, alọ́pọ̀ ti ẹlẹ́tọ̀. Irọ́ o, òun ló gbé wa o. Ọmọ mi. Ta ló dé? Ẹ máa ń jẹ wọlé ìgbà. Ta ló gbé débi? Ọmọ mi ni ọmọ yín náà ni. Mi yẹ ọmọ kọ́ ọmọ mi gbogbo wọn ọmọ mi ni. Òun ló gbé wà fún mi. Mo ń gbé bọ̀ lọ́wọ́ ní kò ń gbọdọ̀ gbà kí n máa gbé dání lọ́wọ́ ní ètò yìí. Ewu ní paparazzi. Ọjọ́ tó ti wà ní kùsì. Paparazzi oṣù ọjà ni. Oṣù o. Sólà ni mi ti pọn ní gift. A ní kọ́gbé tí wá sí. Sólà. Ó ní nígbà tí ó mọ̀nà lóde àdínkù kí ló ló ṣe lóde àdínkù ládé aláfihàn ládé. Yàyà ẹlẹ́kùn rẹ̀, Adigun má jẹun. Yorùbá tún bá ṣubú mi. Olólùfẹ́ mi aláàánú mi. Owó èyí ti ẹ̀ lọ́la ibi àbí princess ọmọ bá kọ̀ọ̀kan ìbíye. Àwọn aláàbí kò káyọ̀ àpọ̀ ní owó ẹ̀yẹ. Bẹ́ẹ̀ni, bí èsì kòkò bí èsì kékeré o. Ẹlẹ́kùn rẹ̀, Adigun má jẹun. Bẹ́ẹ̀ni, òfin ẹ̀rú fẹ́ràn rẹ̀. Ìfọ́nibí àpènà elétùú ọmọ bàbá alákùdà ọlọ́mọ àdúgbò lọ́wọ́ onílé àti àlejò. Àti gbogbo èyí tí ẹ bá yọ wọn sí níbi tí epo kẹ́kọ̀ọ́ lọ́jà àti epo ọ̀yá ti tòde. Èmi ni wọ́n ní pẹ̀lú ẹ̀kọ́ rẹ̀. Káàbọ̀. Wọ́n ní ìwádìí ìpàdé àwùjọ, wọ́n máa ń sọ̀rọ̀ àwọn ọmọ ìgbọ̀n yìí. Wọ́n máa ń sọ̀rọ̀. Wọ́n máa ń sọ̀rọ̀ ìgbọ̀n ìgbà tó darí. Wọ́n máa ń sọ̀rọ̀. Nígbà wo? Mo ní báyìí ìṣòro wọn máa ń dára ní òkè àti ìwádìí ló ṣe máa ń ṣe. Ariwo yó, ariwo yó, orí mi máa jẹ ìṣẹ̀wọ̀n tó ìbò, ẹ pọ̀lọ́ o. Yà, owó.
Wọ́n ti inú bàtà lórí ìdúró. Ọ̀yá dẹ̀ ti dé bí ọ̀kàrà ní ìrẹ̀lẹ̀. Ọ̀kàrà ti dé bí onídàárà. Ọ̀kàrà ti dé bí onídàárà. Ọ̀yá àgbàrá ní ẹgbẹ́ bọ́. Bàbá mi kò rò bí ọdún sàlàyà. Kòró mọ́ mi ní ọ̀gbẹ́sẹ̀ kan, òní bèbè ọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.